Oyèdépò ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Ọlọ́run yọ́nú sí tó ṣe lógo pàtàkì tó kọ́ mi retí láyé bí o. Gideon ọmọ Oyèdépò ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Ọmọ ológun apẹ̀rọ ọlọ́rọ̀ agogo. Gideon ọmọ Oyèdépò ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Kẹ́ni ògbọ́gọ́ ọ̀tá ọdún láyé. Ojú ta lè fọgbọ́n ṣe. Ẹ̀bùn ọ̀fẹ́ lèyí jẹ́ òye. Látọwọ́ Ọlọ́run aṣẹ̀dá. Ẹ̀mí rẹ̀ tó ṣọgọ́ ọ̀tá aṣọgọ́ ọ̀run ọdún. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Wọ́n fi rọrùn lólé ayé nínú àlàáfíà ara. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Ọlọ́run tó yàn ọ́ fẹ́ kó ní fi ọ́ sílẹ̀ nígbà kankan. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Ò ní pàdánù ilé ológo lórúkọ Jésù. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Wọ́n fi rọrùn lólé ayé nínú ìfẹ́ Ọlọ́run o. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Bá a kálẹ́lúyà mẹ́ta kò tó rárá o. Aleluya méje ò pọ̀ jù rárá fóníwó rẹ̀. Torí bá a bá ṣe ní lóore ọpẹ́ ìlà àdá. Àìdúpẹ́ òre bí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni. Àti pẹ́ ni òdúpẹ́ ẹgbẹ̀fà bẹ́bọ́n ló bẹ́ gidi náà ẹgbẹ̀je nínú ayé bí. Ọpẹ́ ìlò oúnjẹ Ọlọ́run ọba torí kì í jẹ̀bà kì í jẹ kọ́kọ́rẹ́ o. Ọlọ́run ọba kì í jẹ̀wú iyán. Ẹ̀bí ìmoore ìlà ó fi hàn fọ́lọ́run ọba bó bá ti dẹ́bi ẹ̀mí sí bójú ẹ̀mí bá tún sí ìrọ́dún. Torí bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé àwọn tí ń kọ́ ọ̀hún ṣe é lásán o. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́ pé bówó olùṣọ́ iní dárùn mójú. Òní ọjọ́ ìkarùndínlógún oṣù kẹjọ ọdún 2023 ìlópọ́gọ́ ọ̀tá ọdún géré tí pásítọ̀ Gideon Oyèdépò ó kọ́ mọ́ omi ayé. Ọjọ́ ayọ̀ ilé yìí jẹ́ o. Dẹ́kun wọ bàtà ijó. Ó di mùkúlùmù kẹ̀kẹ́ Ọlọ́run ló ṣe ọ́ lóore. Ọlọ́jọ́ ìbí òní mọ́ gbọ́ bí mo ti ń wí o. Senior pastor ní Cherubim and Seraphim Bible Ministry. Ọ̀sìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Torí Ọlọ́run ló kọ́ bire sí ọ nínú ayé mi. Èdùà ló dìrí ẹwà fákùkọ rẹ̀ tẹ́ ló gbé. Wọ́n ṣàdédé wá o. Ọmọ Oyèdépò mọ́ gbọ́ bí mo ti wí. Pásítọ̀ bá mi gboyè lọ́rọ̀ mi wá bí. Wọ́n ní àlámọ̀kẹ́. Wọ́n ní dákun wá bá mi kí olùṣọ́ àgùntàn. Olùfọkànsìn tòótọ́. Òjíṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo. Pásítọ̀ Gideon Oyèdépò ó ti yá o. Ó yá kájọ wá délé àwọn bàbá rẹ̀. Àbọ̀ ọmọ pé èmi mọ̀ ń lé bàbá tó bí ọlọ́mọ. Òmù àrán ní ìpínlẹ̀ Kwara níṣẹ́ ilé àwọn bàbá rẹ̀ ó ti yá kí n bá ọ délé. Ọmọ èjì túnjà ní Kọ̀tún bébí ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀. Ọmọ awẹ́wẹ́ so fẹ́ yẹ jẹ. Amọ̀nà kẹ́yìn nire kàkà kí n kẹ́yìn nire máa súré iwájú tètè. Ọmọ abohùn ń dùn bí ọ̀lẹ̀lẹ̀. Ọ̀lẹ̀lẹ̀ rèé àbóhùn bàbá rẹ̀. Olómù apẹ̀rán o. Olómù apẹ̀rán ọlọ́rọ̀ agogo. Àsìgbà lọ́nà tó mú. Èwú iyán yìí ló dómù tó dọ̀tun. Àṣẹ̀ṣẹ̀ mú iyán yìí ló dómù tó di ìkàsì. Ìkàsì tó kù bébí lóde ipa nílé àwọn bàbá ẹ̀yìn. Ìwọ́jọ́ ọ̀tún kó o bẹ́wù débí. Èwú iyán gbà yìí ó jọ ọ̀tún lọ nílé bàbá tó bá yé lọ́mọ ni. Bẹ́wúrẹ́ bá sọ̀nù lómù ẹ mọ́ fi lọ wá. Orí bàbá tiwa kì í ṣe gbẹ́ràn.
bágùntàn bọ̀lọ̀jọ̀ bá sọnù lómù ẹ mọ́ fi lọ wá. Bàbá tiwa kì í ṣe gbẹ́ràn-gbẹ́ràn. Bádìyẹ òkòkò bá sọnù lómù ẹ mọ́ fi lọ wá o. Torí bàbá tiwa kì í ṣe gbẹ́yẹ. Àmọ́ bóbi ìrìnrọ̀ gbọ̀dọ̀ tó wé lọ́rùn tó pọ́n tó ṣe é múrò òde bó bá sọnù lómù ẹ mọ́ ṣe rẹ lẹ́sẹ̀ wá ẹlẹ́ṣin ní ẹran wá. Ẹlẹ́ṣin ní ẹran wá o kó lè yá. Torí ọmọ òun ò kú rárá bẹ́ẹ̀ ni kò nù ó bẹ́ẹ̀ nílé wa. Àlóhùn tí wọ́n fi ń ṣọ̀kọ ayaba. Àbọ̀ ọmọ pé nílé àwọn bàbá rẹ ni. Ẹni tó gbárẹ̀ wa kò fẹ́ wọ́n. Ẹni jẹran pé bébí ló jalè ló mú apẹ̀rán lọ́rọ̀ agogo. Àṣeyí ṣàmọ́dún o lórúkọ lọ́rùn ọba. Pásítọ̀ Gideon Oyèédépò lórúkọ Jésù ọba ó tẹ̀lé yípẹ́. Ó fọwọ́ pàwọ́ o. Wọ́n sì tún fẹ́ rígi jóbi. Torí ẹnìkan kì í káṣílá ìgbó nínú ààyè bí. Àbọ̀ ọmọ pé látọjọ́ tọ́lọ́run ti buyọ̀ já òkun. Kò sọ adùn rẹ̀ nù rí o. Adùn òní kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Ọlọ́run ọba. Torí dídùn ìlà abálé olóyin. Ìkorò oníwọ̀nú ọ̀rọ̀ rẹ̀ láṣẹ àdáni wáyé. Wọ́n gbóhùn tọ́lọ́run ọba wí o. Pásítọ̀ Gideon Oyèédépò. Ọ̀sìn gbóhùn tádání wáyé wí ní ìpàdé rẹ̀. Ó ní ìbùkún ní fún ọ ní ìlú o. Ó ní ìbùkún ní fún ọ ní oko. Ìbùkún ní fún gbogbo tí ṣe ti rẹ nínú ayé bí. Àbọ̀ ọmọ pé ẹ̀mí rẹ̀ tó ṣọgọ́ ọ̀tá ọdún. Ìní yóò ṣògo òye. Nínú àlàáfíà nínú ọlá ńlá nínú ìfẹ́ Ọlọ́run ọba. Òkè ilẹ̀ múrú sí o.